àjò ayé rẹ. Bùsáyọ̀ Abbas orí rẹ ò ní gbàbọ̀dé o. Ayé ò ní fi ẹ́ ṣe pàṣípààrọ̀ fún òkùnkùn. Àwọn kan wà ṣekúṣẹyẹ ni wọ́n. Wọ́n fẹ́ jẹ́ kí ìrìn àjò rẹ kó má dára. Wọ́n rí ẹ bí olóore, ṣùgbọ́n ó mọ̀ pé àwọn yẹn ni wọ́n ń fi abẹ́ da ilé rú. Ẹ kí Iyalaje lẹ́ni pé congratulations o, ó ti rí ọ̀nà àbáyọ nínú ayé Ọọ̀ni of Ifẹ̀. Ẹ kí kú oríire o, torí pé bóyá yóò fọkọ tiẹ̀ lẹ̀ yóò padà kó lọ sáàfin. Ìtì ọládé gbogbo bá máa lẹ̀, òun làwọn tó ń bọ̀ lẹ́yìn máa malé. Hallelujah. Oh my God. Hallelujah. Hallelujah. Ọba kì í kọ ìyàwó. Nílẹ̀ káàárọ̀ ojíire ká má wà nínú Bíbélì. Kò ṣẹlẹ̀ rí. Yóò ya kọ sáàfin ẹni. Ó ló bá ṣẹlẹ̀. Ẹ̀kíní ó ṣe bẹ́ẹ̀. Ẹ̀kejì ó ṣe bẹ́ẹ̀. Ṣé ò ti wá mọ̀ pé ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá ò dúró régé? Abímbọ́lá Ọládipúpọ̀, God bless you. Ìpìlẹ̀ yìí kò fara rẹ̀ dúró. Ìpìlẹ̀ yìí mẹ́hẹ̀. Ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá ibẹ̀ ló yẹ ká ti wò pé ó ti ṣubú lulẹ̀ nípasẹ̀ àwọn ọba. Alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ kò tí ì rìn jìnnà nígbà tó gorí ìtẹ́ ó ṣe kíni wọ́n ná divorce. Ṣẹlòmíràn a máa gorí ìyàwó ọba. Ẹ wo àwọn ọba gbòógì méjì tá a ní nílẹ̀ Yorùbá tá a yẹ ìwọ náà dẹ̀ ń kọ́gbọ́n nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Jọ ṣé o lè bá ọmọ rẹ sọ̀rọ̀? Ilé ọlá dára o, ilé ọlá sunwọ̀n, ẹ wá wọlé ọlá. Gbogbo wọn ni wọ́n mẹ́hẹ̀. Bí ẹ ṣubú. Ẹ já padà síbi tá à ń lọ gan. Kí lè mọ̀ lé? Ìtàn wo ló ń kọ́ lẹ̀? Ṣé ìtàn rere ni? A ní ẹni tí mọ̀ lé kó ṣọ́ra láti mọ̀ lé ìtàn náà. Ẹ mọ ìtàn ilẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ ń put bad record sí ìtàn ilẹ̀ Yorùbá. Lóòótọ́ ọba kì í ṣe oníyàwó ilé ẹ̀. Ilé rẹ̀ á wó. I'm not preaching pé kí wọ́n máa fẹ́yàwó 20-30. Ṣùgbọ́n mo ń sọ nípa pé ìrìn àjò alábàárìn ẹ̀ òun ló ń da ìrìn àjò ìpìnlẹ̀ ẹrú. Ẹ ṣe àwò. Báwo ni Ọọ̀ni of Ifẹ̀ àti Iyalaje báwo ni wọ́n ṣe pàdé? Ọmọ bo ni Iyalaje ń ṣe gan? Ṣé ọmọ Ilé Ifẹ̀ ṣé òun ni Iyalaje? Gbogbo ilẹ̀ sáà mọ̀ Kọ́ládé ó ní mò ń sọ ń pa ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọmọ ìlú bo lòun gan? Ibo ló ti jáde wá? Báwo ló ṣe nípa nínú ìgbé ayé Ọọ̀ni of Ifẹ̀? Gbogbo nǹkan wọ̀nyí, you need to sit down and think very well. O máa fi ṣàríkọ́gbọ́n lẹ́nìí kí ìrìn àjò ayé tiẹ̀ náà kó má bàa dàrú. Ẹ jẹ́ kí Kọ́ládé ó bọ́ síta. Èmi sọ níwájú Elédùmarè ẹni tí mo ń pè jẹ́rìí tí mi ní pè jẹ́rìí rọ́. Akíyọ̀sọ́lá Balógun lórúkọ Jésù ayé ò ní ta ẹ lọ́fà ikú. Báwo ló ṣe jẹ́? Báwo ni ìrìn àjò wọ̀nyí? Báwo ló ṣe mú ìrìn àjò tó dára? Ibi tí a ti máa wọ̀ pé gbogbo Yorùbá nation tó ń pariwo ibi tó ti mẹ́hẹ̀ ibẹ̀lẹ̀ ti dé gan yìí báyìí. Èmi ń sọ fún yín pé ẹ bá dẹjúlẹ̀ àṣírí òkùnkùn á tú.
ẹ kú oríire o. Mo sọ mo ní àwọn ọba wọ̀nyí máa bẹ̀rẹ̀ sí kú, méjì ti kọjá lọ, a ò fi kú yọ̀ wọ́n. Ilé wọn á máa gbóná, ọ̀nà wọn á máa mì. Mo pariwo ìkìlọ̀. A kìlọ̀ fọ́lọ́dẹ o, ṣùgbọ́n kò gba ìkìlọ̀. Àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ. Mo pariwo Ọọ̀ni of Ifẹ̀, mo sì kí ìkìlọ̀ fún gbà náà. Láìpẹ́ yìí ni. Mo ní kó yàgò fún ìrìn àjò obìnrin burúkú yìí. Ọdọọdún, ìwọ ń ṣe ojú ayé, ó ń rò pé òun gbówó lẹ̀, òun ṣe kí ni? Òun tún Ifẹ̀ ṣe. Ṣé ẹ bèrè lọ́wọ́ Kọ́ládé ṣé ó ti tún Iléṣà ṣe? She's from Iléṣà. Ṣé kí ni ipa rẹ̀ lára àwọn ará Iléṣà? Ẹ lọ bèrè ní Iléṣà, ọmọ ta ni Kọ́ládé ṣe ń bẹ̀? Ìtàn àti sítórì tó ń sọ pé ìran ń já ọmọ Ilé Ifẹ̀, irọ́ ni, ẹ lọ bèrè. Mo sọ fún yín, mo ní ọmọ ọba ti dé, ó dé sí yín lọ́rùn rẹpẹtẹ. Èyí tí mò ń wíre o, gbogbo ọkàn tó ń gbọ́ mi, máa bá mi lọ́ọ̀fù ẹ̀, máa like. Ẹ̀yin tí YouTube ẹ máa tẹ lọ́ọ̀fù, tẹ like yẹn. Oh my God. Èyí tí mò ń wíre o, ìpìlẹ̀. Ta ló ń bá rìnrìn àjò? Mo dẹ̀ tún sọ lẹ́lẹ́ẹ̀kejì, mo tún kéde rẹ̀ sí gbogbo àgbáyé. Tí Ọọ̀ni of Ifẹ̀ tó bá fẹ́ ìyàwó 100, tí Kọ́ládé bá ṣe ń bá rìnrìn àjò, mami, ìrìn àjò yẹn ò lè kẹsẹ̀ jáde. Wọ́n intergate ara wọn ni. Òkú kì í ṣẹgbẹ́ ọ̀sà. Àwọn méjèèjì ò dẹ̀ gbọ́dọ̀ pàdé. Torí wọ́n ń wo Kọ́ládé láti Iléṣà. Àwọn ọba kan wà ń bẹ̀, wọ́n ń wo ìṣesí ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí Kọ́ládé ó bọ́ síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Mo fi Ọlọ́run májẹ̀mú ṣẹlẹ́rìí pé kó wá sọ, let him go to the court. Kó fọ sọ pé gbogbo òòṣà tó ń bẹ ní ilẹ̀ Ifẹ̀ kó pa òun kí ọjọ́ 14 ó tó pé Ọọ̀ni of Ifẹ̀ kò fi ìlú àyà lu àyà pẹ̀lú òun. I said it to word. I declare this to word. Pé kò sí ìbáṣepọ̀ lọ́kọ àti láya láàárín òun àti ẹ̀. Kò sọ, mo sọ bí wòlíì. I know what I'm saying. Kò sí tí mo gbà lọ́wọ́ rẹ̀ ń sì mọ̀ rí, àti ríra rí. Ṣùgbọ́n ó ní ipa tó ń bá ìrìn àjò ayé rẹ̀ jẹ́. Ìrìn àjò yìí dẹ̀ ń bá ìrìn àjò ilẹ̀ Yorùbá jẹ́ lápapọ̀. Kì í ṣòun nìkan. Ibi tí ẹ bá ń pè ní orí, a kì í fi tẹ̀lẹ̀. Gbọ́ dáadáa, tí ọ̀rọ̀ mi ò bá yí ọ, màá mú ọ lọ sí ibi tí èmi mọ̀. Jẹ́ Ọlọ́run sọ fún wòlíì pé ẹ lọ sí ogun o. Ẹ má mú kankan dé láti bẹ̀ o. Ẹ pa gbogbo wọn run. Nígbà tí Joshua dẹ̀ débẹ̀, ó dẹ̀ kìlọ̀ fún wọn. Ìwà pẹ̀lú ẹwà lórúkọ Jésù. Mo súre gẹ́gẹ́ bí wòlíì sí yín pẹ̀lú àṣẹ àìjẹ àìmu. Lẹ́nìí orí yín ò ní gbàbọ̀dẹ̀ màmá. Gbogbo ibi tẹ́ ẹ bá wọ̀ láyé ẹ̀ ń rọ́nà àbáyọ. Ogun ọ̀run kó dúró tì yín. Ti létọ̀nà yín ò ní lẹ́nìí. Wọ́n ò bo lóríire ènìyàn rìn. Mami tí fún mi ní nǹkan bẹ́ẹ̀ dé mi. Lórúkọ Jésù 31st ni o. Mo ń retí gbẹ̀mù owó màálù lọ́wọ́ yín. God bless you, mami. Gbọ́ mi tí mo sọ rèé. Nígbà tán kú ológun, táwọnú ogun yẹn wọ́n ti dé. A tún pe ìpàdé míì pé ẹ wá lọ ogun yìí. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ Joshua rí pé àwọn ń ṣubú lójú ìjà.
ṣe rí pé májèlé nìyẹn. Ta ló jẹ májèlé? Àwọn wo ló jẹ májèlé? Àwọn wo ló ń jẹ májèlé? Ta ló mú májèlé? Ta ló mú ohun òkùnkùn tó mú wọlé? Àwọn tó mú ohun òkùnkùn wọlé rèé. Àwọn ni ọba àwọn tá ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn ni ìjòyè. Àwọn ni ọ̀tọ̀kùnlú tí ò jẹ́ kí ìlú ó rọgbọ. Ọmọ ọba kì í jagun bí ẹrú. Ẹ wo àbùkù èyí tí a ti bẹ̀rẹ̀ láti ayé Ọọ̀ni of Ifẹ̀. Ní tí ò ṣẹlẹ̀ rí, ó ṣẹlẹ̀ káàkiri àgbáyé, a sì kàn án lábùkù délẹ̀. Joshua àti Israẹli wọ́n ṣubú lójú ìjà. Ṣùgbọ́n Joshua pariwo, ó gbààwẹ̀, ó gbàdúà, ó fi aṣọ kùn ara ẹ̀, eérú kùn ara ẹ̀. Ọlọ́run bá sọ pé lọ sáàṣì. Nígbà náà la dìtẹ́ẹ̀tì Ákáánì, ẹni tó jẹ́wọ́, a sì sọ ọ́ lókùúta pa. Gbogbo yín ẹ ní láti wo ìran padà. Àwọn wo ni wọ́n sowọ́ pọ̀? Àwọn kan jà lábẹ́ ilẹ̀ fitafita pé arákùnrin Ọọ̀ni of Ifẹ̀ yìí kò gbọdọ̀ ṣubú. Mami, tẹ́ ẹ bá wá sọ pé ọmọdé, lóòótọ́ ni bàbá Bello, ìránṣẹ́ Ọlọ́run alààyè, àfáà ńlá gbogbo, tó sọ fún yín pé tẹ́ ẹ bá wo àwọn bàbá wa láyé àtijọ́, ẹ rí i pé arúgbó ni wọ́n fi ń jọba. Àwọn tí ó lè mójú kúrò ní ohun tó dára. Dádì, tẹ́ ẹ bá jẹ́ alámójú kúrò, ọmọ rẹ ò ní rìnrìn àṣeyọrí. Mami, tẹ́yin náà ò bá lámójú kúrò, ọmọ rẹ ojú kan ló máa wà o.